Ògèdèǹgbé bàbá Ijesha. Gbógun-gbórò ọkùnrin ogun àtìrí pọnpọn lójú ogun àríìró àlá àyúkúyùkú àgbà ògudu akọ erinlá aborí popo àlébọ̀ lẹ́yìn òsára ibi lára ojú ọba tí wájà bátẹ̀yìnjà ọkùnrin gbádùn bí igi ahéré oko aṣọrọ́gùn bí igi ọ̀bọ̀bọ̀ ọfà ìbánijà kọ́ni lóminú òyì ìtìlí akọ ìmọ̀ tí bèrè ìdáná lọ́wọ́ ológbò ọ̀ṣọ́kọ èkìtì sọ̀kọ àkókò. Lára àwọn akọni tí wọ́n gbójú tí wọ́n gbóyà tí wọ́n làmìlaka dára nílẹ̀ Yorùbá ní Ògèdèǹgbé Gbógun-gbórò ilẹ̀ Ìjẹ̀ṣà. Àwọn kan wọn kì í títí wọn ní ayùkúyùkú àgbà àbúdú. Èmi ò ní lè sọ jù bẹ́ẹ̀ lọ́nà ṣùgbọ́n lẹ́nu àwọn tí wọ́n mọ̀ tán lẹ́nu àwọn tí ọ̀rọ̀ wọn yé dáadáa bẹ́ẹ̀ kí wọ́n lè kí Ògèdèǹgbé Gbógun-gbórò délẹ̀ dáadáa. Lónìí a ní ọmọ pàtàkì nínú ọmọ Yorùbá pàtàkì bí mo ti bó lè pé wọn kì í ṣe pé orílẹ̀-èdè Nàìjíríà mi náà ń gbé òkè òkun ni o ṣùgbọ́n òkè òkun tó ń gbé wọ́n rántí ilé dáadáa wọn ò jìnnà sí Nàìjíríà bẹ́ẹ̀ ni wọ́n ní kinní kan tí wọ́n dálẹ̀ tí wọ́n fi lọ́lẹ̀ tí wọ́n pè ní Ògèdèǹgbé Foundation. Báwo ló ṣe jẹ́ kí ló sún wọn débẹ̀ kí ló bí gbogbo ẹ̀ náà ni àwọn àyàn náà ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì ẹ̀yàn wa tí ẹ̀ ń wà nílé ẹ̀ mà kú kalẹ̀ o bàbá ẹ kú ilé o. Mo kí yín o àtọkùn. Orúkọ tí ń lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ tèmi ni Àrólé Táyọ̀ Ògèdèǹgbé. Mo jẹ́ àrọ́mọdọ́mọ Ògèdèǹgbé Gbógun-gbórò. Ilẹ̀ Ìjẹ̀ṣà. Nílẹ̀ Ìjẹ̀ṣà. Ògèdèǹgbé táwọn èèyàn máa ń sọ ilẹ̀ Ìjẹ̀ṣà nìkan ni nípìnlẹ̀ ẹ wà níran ẹ wà ló ti ṣẹ ní àbógèdèǹgbé wà káàkiri. Ògèdèǹgbé wà káàkiri lórílẹ̀‐èdè àkókò Ẹ̀dó àti nílẹ̀ Yorùbá àti títí dé ìpínlẹ̀ Èkó dé Ìjẹ̀bú ní Ògùn state bí Ògèdèǹgbé ṣe tàn káàkiri torí jagunjagun ọkùnrin ni gbogbo ibi tí ó bá ti lọ tó ti ń jà tó ti lọ ń ra ọjà bí àwọn ẹ̀tù ìbọn tó fi ń ja ogun gbogbo bẹ̀ náà ló ń tẹ̀dó sí ló dẹ̀ níyàwó sí ló ń bímọ sí. Bàbá Ògèdèǹgbé ìlú wo la lè ta mọ́ gan pé ọmọ ìlú mi báyìí ni ibi gan ló ti ṣẹ̀ wá kó tó máa náwó jà káàkiri ìlú wo. Wọ́n bí ní ìlú Iléṣà ní Ìjẹ̀ṣà agbègbè Ìjẹ̀ṣà ìgbìnà bí Ògèdèǹgbé sí. So wọ́n bí ní ìbí akọni tí wọ́n bí náà ni wípé bí àwọn onígbàgbọ́ ṣe máa ń sọ tí wọ́n ní wọ́n bí Jésù ní Jerusalem. So bí wọ́n ṣe bí òun náà àwọn òdífá ayé ìgbà yẹn wọ́n ti sọ fún àwọn Ìjẹ̀ṣà wípé wọ́n máa bí èèyàn kan ní ìgbà báyìí báyìí òun ló dẹ̀ máa jẹ́ olùgbàlà fún wọn ní ọjọ́ iwájú. So ọwá tí ó wà láyé ìgbà yẹn ó wá fi ojú sọ́nà torí ìlú ò tí ì pọ̀ ó fojú sọ́nà wípé ókè o ó ní gbogbo àwọn atọ́kùn wípé tó bá fẹ́ máa ṣe nǹkan kan o kán máa ṣọ́ ọmọ tó máa bí tó bá jọkùnrin ní wákàtí báyìí lásìkò báyìí. So lásìkò báyìí náà ni wọ́n bí Ògèdèǹgbé. So wọ́n tọpinpin ẹ̀ dé inú ìlú ibi tó bí sí ní Àtòrì wọ́n dẹ̀ rí bẹ́ẹ̀ náà Àtòrì Ìjẹ̀ṣà. Ó dàbí ẹni pé máìlì bíi 56 ní sí Iléṣà ní ìletò yẹn. So ibẹ̀ náà ti tọpinpin ẹ̀ tán dẹ̀ wà rí bẹ́ẹ̀ láti ìgbà náà ló ti bẹ̀rẹ̀ sí dàgbà kó tó di pé ó di ológun. Bàbá ká tó tẹ̀síwájú sà òǹpìtàn ilẹ̀ Yorùbá lẹ́yìn ni tẹ́ fi mọ̀ nípa Ògèdèǹgbé àbó lè ṣe sí Ògèdèǹgbé gan. Mi ò kì í ṣe òǹpìtàn mo jẹ́ àrọ́mọdọ́mọ Ògèdèǹgbé ló bí bàbá tó bí bàbá mi. So mo jẹ́ bí ìran kẹrin sí Ògèdèǹgbé fúnra rẹ̀. So ní àsìkò tá à ń sọ̀rọ̀ báyìí èmi ni Àrólé Ògèdèǹgbé. Nílé lóko àti lẹ́yìn odi. Nílé lóko àti lẹ́yìn odi èmi ni Àrólé Ògèdèǹgbé Àrólé Táyọ̀ Ògèdèǹgbé. Bàbá nígbà tẹ ní ọwọ́jà Ògèdèǹgbé wà káàkiri ẹ̀sìn lẹ́bí ni gbogbo yín ọmọ rẹ̀ sì ni gbogbo wọn ọ̀nà olè ń gbà fi sọ̀rọ̀ ǹjẹ́ jòkó tiẹ̀ ń wáyé ǹjẹ́ àsọyépọ̀ tiẹ̀ ń wà. Nínú ẹbí wa a máa ń ṣe ìpàdé mọ̀lẹ́bí lẹ́ẹ̀kan lóṣooṣù
ṣùgbọ́n ìpàdé yẹn ò lọ dáadáa torí wípé àwọn tó wà ní ìlú Iléṣà nìkan ló ń rí ìpàdé yẹn ṣe. A dẹ̀ ní ẹbí sí Èkó níbẹ̀ jùlẹ́kí, a ní sí Egbe, a dẹ̀ ní káàkiri títí d'Abẹ́òkúta dé Ṣàgámù, Edo State. So àwa parapọ̀ pé ká máa ṣe àjọṣe kan ní ọdọọdún tá a bẹ̀rẹ̀ pé ká máa ṣe ní ìrántí Ògèdèǹgbé Gbógun-gbórò. A bẹ̀rẹ̀ 112 years, ó kú ní 1910, so 112 years ní 2020. lọ́mọ ọdún mélòó kó tó di pé ó jáde láyé? Ó ti wọ bí 82 kó tó jáde láyé. láàrin àwọn tí wọ́n jẹ́ jagunjagun nílẹ̀ Yorùbá, kí ni Ògèdèǹgbé fi yà sáwọn yòókù? Ìyàtọ̀ ẹ̀ ni wípé ìgbà tán bí àwọn ìlú Ìbàdàn ló jẹ́ orísun Ọ̀yọ́ State, ibẹ̀ ni àwọn ìjọba òyìnbó fi ṣe ibùjókòó. So ìgbà tí wọ́n bí àwọn Ìbàdàn ni wọ́n pe Ògèdèǹgbé kó wá máa bá wọn ja ogun, ló ń bá wọn ṣiṣẹ́ papọ̀. So àwọn Ìbàdàn tó pè kó wá máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú wọn, àwọn náà ló pè, àwọn ni wọ́n kó ogun lọ sí Èkìtì. Ìbàdàn fẹ́ gba, wọ́n ń ṣe ajẹ́lẹ̀ bẹ́ẹ̀, àwọn ló ń gbowó ilẹ̀, gbowó gbogbo ẹ̀. Torí bẹ́ẹ̀ ni ìpilẹ̀ṣẹ̀ àríwá Western region láyé ìwọ̀ oòrùn tó wà nígbà náà lọ́hùn. So àwọn Ìbàdàn wá fẹ́ lọ máa ja ogun, ó dẹ̀ wà lára sójà àti Ìbàdàn, lára àwọn ọmọ ogun Ìbàdàn. Wọ́n wá kó àwọn Ìbàdàn náà wà bẹ́ẹ̀, wọ́n wá kó wọn lọ sí Èkìtì, wọ́n wá lọ jà láti gba ilẹ̀ bẹ́ẹ̀. So Ògèdèǹgbé wá wò wípé Èkìtì àti Ìjẹ̀ṣà nǹkan kan náà ni wọ́n, òun ò lè lọ torí pé òun ti ń ṣiṣẹ́ bì kan kóun lọ máa bá àwọn ẹbí òun jà. Bó ṣe fi iṣẹ́ sílẹ̀ nìyẹn pẹ̀lú àwọn ti Ìbàdàn. Bó ṣe àwọn Èkìtì ṣe pé nìyẹn pé jọ̀ọ́ gbà wá Ògèdèǹgbé tó rántí gbọ́ orúkọ ẹ̀. So bó ṣe pé nìyẹn pé kó wá ràn wọ́n lọ́wọ́, bó ṣe darapọ̀ mọ́ wọn nìyẹn. So òun náà ló jẹ́ kí wọ́n rí ìbẹ̀rẹ̀, bó ṣe rí ìbẹ̀rẹ̀ ogun yẹn, òun ló jẹ́ kí wọ́n rí ìparí ẹ̀. Ogun wo nígbà náà? Kí ló ogun náà? Wọ́n pe ogun yẹn náà, wọ́n sọ ní orúkọ ogun Kírìjì. Ogun Kírìjì ni wọ́n sọ ní ogun Kírìjì. Oríṣiríṣi wọ́n ní bí ọmọdé ò bá tàn àbá àrọ́bá, bàbá ẹ má bínú, wọ́n sì ní àrọ́bá sì ní bàbá àtàn ní í ṣe. Nígbà ayé Ògèdèǹgbé, ṣé òun á máa di erin ni, ó máa ń di ẹkùn ni, àwọn máa ń di ìgálà? Kí ni ohun pàtó kan tí ó jẹ́ ohun mérìírí tí Ògèdèǹgbé máa ń lò gẹ́gẹ́ bí agbára nígbà ayé ẹ̀ bẹ̀ ṣe bá nù tán? Tí mo bá nínú ìtàn ni pé kò ní agbára, pé agbára kéèyàn di erin àbí kó yí padà di nǹkan mi. Ó di ẹfọ̀n. Kó di ẹfọ̀n, ṣùgbọ́n ó ní agbára wípé ibi tó bá jókòó sí lórí àpèrè ẹ̀ tó kọ́, ó fi òkúta ṣe kinní sí orí òkè ní Ìmẹ̀sí Ilé. Ní Ìmẹ̀sí Ilé? Ní Ìmẹ̀sí Ilé, ẹ̀ tó bá débẹ̀ á rí. Wàá gun òkè yẹn lọ bí á tó bí máìlì 4 sísàlẹ̀. Ibẹ̀ ló ṣe òkúta yẹn tí ló fi òkúta, ó fi gbẹ́ àga fúnra rẹ̀. A máa rí gbogbo nǹkan tó bá ń lọ nísàlẹ̀, a máa rí ìgbàjọ, a máa rí òkè Ìmẹ̀sí. So ibẹ̀ ló ṣe, kò ní agbára kankan o, special agbára kankan, abínibí ni agbára titi ẹ̀. Ó dẹ̀ ń lò, ó dẹ̀ ń wúlò fún. Kò ní babaláwo, kò dẹ̀ lólógùn. Rárá. Kò ní babaláwo, kò sí nínú ìtàn pé ó ní babaláwo, kò dẹ̀ sí nínú ìtàn pé ó lóògùn. Nǹkan tó ń ṣe láyé ìgbà òjò pé kan gún tábà nìkan ló ń fi sẹ́nu. Òun ló ń fún ní agbára, ló ń ro ní agbára. Bí energizer. Bẹ́ẹ̀ni. A máa rẹ̀ ní yá gágá. Ò láti fi rìn káàkiri. So ó dẹ̀ ja ogun yẹn, Ọlọ́run dẹ̀ fún ṣe. Wọ́n ja ogun yẹn fún ọdún 16, ogun Kírìjì. 16 years. Wọ́n ti ja ogun yẹn. Kírìjì. Ní àwọn òyìnbó tó wá bẹ̀ẹ́. So gbogbo àwọn Ìbàdàn tó ń bá ja àwọn ààrẹ látòṣà, ojúbọ gbogbo ibi tí ó pa wọ́n sí, ẹ̀ tó bá dé Ìmẹ̀sí Ilé àrègbè. Ṣé òun ló pa Látòṣà ni? Nínú àbáwọn ọmọ Látòṣà, àwọn jagunjagun Ìbàdàn. Nínú ìwé ìtàn, ojú ibi tí Látòṣà, a lọ síbẹ̀ ní ọdún tó kọjá lọ, tí mo kó gbogbo àwọn mọ̀lẹ́bí lọ síbẹ̀. Ojú ibi tí ó pa
látòṣà tó ti fojú kojú ibẹ̀ náà ni látòṣà ibẹ̀ ló kú sí. So bó ṣe wà nínú ìtàn nìyẹn. lọ́jọ́ tí wọ́n pàdé. lọ́jọ́ tó pàdé ìjọ ẹ̀ náà ló jáde láyé. ló ń kà ní méní méjì mẹ́ta ìyàwó Ògèdèǹgbé tó mélòó tẹ bá nù tán. 99 ni ìyàwó ẹ̀. 99 mọ́kàndínlọ́gọ́rùn-ún ni ìyàwó tó ní káàkiri ilẹ̀ Yorùbá. torí gbogbo nǹkan tó fà á ni wípé tó bá wọ ìlú ibì kan tàbí tí ó bá sọ pé òun ń bọ̀ o mo fẹ́ gba Èkìtì kọjá o Àkókó Èkìtì o àbí Ọ̀wẹ́nà Èkìtì àwọn aráàlú yẹn á ti gbọ́ wípé ó ń bọ̀ pé Ògèdèǹgbé fẹ́ gba ìlú wọn kọjá o wọn ò ní fẹ́ jẹ́ kó gba ìlú yẹn kọjá wọ́n dẹ̀ mọ̀ pé nǹkan tó lè fi tù lójú náà ni ọ̀rọ̀ obìnrin wọ́n á kó obìnrin pàdé ẹ̀ wọ́n á dẹ̀ kó ẹrú pàdé ẹ̀ ní ẹnu ọ̀dàn ìlú wọn á dẹ̀ gba ẹ̀yìn ìlú wọn ṣùgbọ́n kó tó gba bẹ̀ kọjá kò ní kọjá lọ bẹ́ẹ̀ á ní ibùjókòó á jókòó síbẹ̀ fún bí àìmọye oṣù so ìyàwó tó bá lẹ̀ ti ń lọ kò ní mú ìyàwó dání torí nǹkan tí ò ṣe mú ìyàwó dání ni pé wọ́n á tún pè é ó fi bẹ̀yẹn ṣe ibùjókòó ni wọ́n á tún ti pè é ní Àkókó pé nǹkan kan tó ti ń ṣe wá bóyá ẹranko kan ń yọ wá lẹ́nu ó ń pa wá léèyàn ó ń pa kínní kan òun náà ló máa lọ bá wọn bẹ̀ á lọ bá wọn pa ẹranko yẹn so ìyàwó tó tán fún náà á bímọ so wọ́n ti tẹ̀dó síbẹ̀ nìyẹn so nǹkan tó fà á tí àwọn ọmọ Ògèdèǹgbé fi wà ní Àrígídí Àkókó Ẹdó state o gbogbo Èkìtì wọ́n wà fún ní oríkì Ọ̀ṣọ́kọ̀ Èkìtì Ṣọ̀kọ̀ Àkókó. Ọ̀ṣọ́kọ̀ Èkìtì Ṣọ̀kọ̀ Àkókó. ẹni Àkókó ń bímọ sìn lẹ́sẹ̀ òkè. ẹ tẹ̀síwájú bàbá oríkì yẹn kẹ́ tẹ̀síwájú. wọ́n ní akọ ẹmọ́ tó ń béèrè ìjà àná lọ́wọ́ ológbò gúdúgúdú abẹ̀yìn jákàjàkan ẹni kúkúrú bí ikú so oríkì ẹ̀ ó pọ̀ lọ rẹpẹtẹ. ó pọ̀. tàbá ní ká dẹnu lé àlè kì í tán. bàbá lè ní lára ọ̀làjú lára kó lè dá lára kí ó mọ̀ bá dé ní ìgbàgbé ló bí Ògèdèǹgbé Foundation. bẹ́ẹ̀ni. ọdún wo lẹ dálẹ̀? láti bí ọdún bíi 5 sẹ́yìn báyìí ni mo ti dá sílẹ̀ ká fi ní àkójọpọ̀ torí gbogbo àwọn ọmọ tó ń bí ní ayé ọ̀làjú tá bá béèrè lọ́wọ́ wọn wípé ta ni Ògèdèǹgbé gan wọn tẹ́ ẹ̀ mọ̀ ọmọ mi wà gan tán bí ní Iléṣà nílùú ibi tán bí sí tá bá béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló Ògèdèǹgbé kò mọ̀ tá bá béèrè lọ́wọ́ ọmọ tán bí sí Ìbàdàn náà ta ló Ògèdèǹgbé kò mọ̀ ṣùgbọ́n ní ayé 1960 ìwé wà ìtàn Yorùbá wà ó wà nínú ìwé ìtàn tán kọ Ògèdèǹgbé gbogbo àwọn jagunjagun ilẹ̀ Yorùbá ilẹ̀ káàárọ̀ òjíire tó kọ sí ṣùgbọ́n àṣà ti fẹ́ máa parẹ́ so ìyẹn ló mú kí Ògèdèǹgbé Legacy Foundation kó wáyé láti lè máa sọ nípa Ògèdèǹgbé gangan fúnra rẹ̀ a dẹ̀ ti bẹ̀rẹ̀ sí í ṣe ìrántí ẹ̀ lọ́dọọdún báyìí so ọdún eléyìí ló máa jẹ́ 113 láti 1910 tó ti kú so àfẹ́ kó máa wáyé lọ́dọọdún tí ọdún yìí ó máa wáyé ní ọ̀sẹ̀ July 28 29 gangan ni ọjọ́ tí July 29 ni ọjọ́ tí ó bọ́ sí pé ó jáde láyé. bàbá kí ẹ tó lè ní ẹ tí ẹ wá pètègbèrò àní foundation kí ni àfojúsùn yín fọjọ́ iwájú ìtẹ́gbé kalẹ̀ yìí? àfojúsùn nǹkan tí mo gbé kalẹ̀ ni wípé gẹ́gẹ́ bí mo ṣe rí ọ̀rọ̀ ìtàn Ògèdèǹgbé ó ti wà ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì ó ti wà ní Egbin ó wà ní Edo State. Egbin ẹlẹ́gbẹ̀ẹ́ Ìjẹ̀dẹ̀ ní Kòròdú. bẹ́ẹ̀ni ibẹ̀ ló ti ń lọ ń gba ta àgbọn tó ń lò láti ọwọ́ àwọn òyìnbó Jámánì láyé ìgbà yẹn kò dẹ̀ sí ẹ̀dá alààyè kan tó ń gbé bẹ̀rù náà lẹ́ni àkọ́kọ́ tó discover bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ. gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ òun lẹ́ni àkọ́kọ́ tó wádìí bẹ̀ tó débẹ̀ lébùté bẹ̀ ló ti ń dá àwọn òyìnbó yẹn máa ń dúró tó bá ti fẹ́ wọnú Èkó ibẹ̀ náà máa dúró sí ti já ẹrù díẹ̀ òun náà á dẹ̀ fẹ́ gba tábà á dẹ̀ fẹ́ gba ẹ̀tùbọ̀. láti Èkìtì àbí láti Iléṣà wá síbẹ̀ yẹn. nínú ìwé ìtàn a gbọ́ wípé wọ́n ń pè kankan ní kánàkò kánàkò yẹn ló ń lò
kò ní kó àwọn ọmọ ogun ìdání torí òun nìkan ni agbára kìíní yẹn wà fún láti lò òun náà á débẹ̀ yẹn á dẹ̀ gba nǹkan tó bá bàbá nígbà náà lọ́hùn à ń kọ lẹ́tà à ń pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sí bó o ní Ògèdèǹgbé ṣe ń bá àwọn òyìnbó sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bá nù ìtàn. bí mo ṣe bá nínú ìtàn ni wípé òun wò ó ní àwọn pé kò sí ìwé ìtàn yẹn ló máa ń jẹ́ kó wò wípé ibì kan ní orísun tí àwọn ọ̀rọ̀ ìpínlẹ̀ Nàìjíríà ibi báyìí ni ọkọ̀ ojú omi tó jẹ́ èbúté àwọn kan báyìí ni òyìnbó aláwọ̀ funfun tó ń wá bẹ́ẹ̀ tó ń wá síbẹ̀ ibi tó ń gbà lélẹ̀ ibi tó máa gbà wọ́n wo ojú omi yẹn pé ibi tó ń gbà lélẹ̀ òun ló fi dé wo ibi tó ń dé yẹn àti pé àwọn èèyàn láti agbègbè yẹn náà ní ayé ìgbà yẹn àwọn ẹranko burúkú wà nínú Ìbẹ̀jú Lẹ́kí ẹranko burúkú wà so tó yẹ pé tóun bá ti gbúrò ẹ̀ tó ń yọ wọ́n lẹ́nu tó ń pa wọ́n lọ́mọ tó ń pa wọ́n ní gbogbo nǹkan wọ́n á wá ránṣẹ́ sí ó ní bí wọ́n ṣe ránṣẹ́ síra wọn pẹ̀lú ẹlẹ́ṣin láti gbé èèyàn dìde kan lọ sọ fún pé jọ̀ọ́ o à ń gbórúkọ ẹ o ìwọ ló ń jagun fáwọn bí báyìí tó dẹ̀ ń ṣẹ́gun jọ̀ọ́ yọjú sí wa nǹkan báyìí ń dà wá láàmú ládùúgbò yìí nǹkan tó lọ ṣe níbẹ̀ jùlọ kí ni ìgbà tó pa ẹranko yẹn sínú igbó kó lè gbé wá sígboro ṣùgbọ́n ó gé ìrù ẹ̀ àwọn ará ìgboro dẹ̀ mọ̀ wípé nǹkan báyìí ló ń ṣe wọ́n àwọn àgbààgbà ìlú náà dẹ̀ mọ̀ nǹkan tó ń yọ wọ́n lẹ́nu ó gé ìrù ẹ̀ ó gbé wá fún wọn so bí Ògèdèǹgbé ṣe di onílẹ̀ ní ìlú yẹn ni jẹ́ pé mo sọ fún yín pé àwọn ẹlòmíràn á kẹ́rù fún wọn á kó ìyàwó wọn á kó fún so ní inú Ìbẹ̀jú Lẹ́kí wọ́n wá wò pé kí la lè ṣe fún arákùnrin wọ́n wá bu ilẹ̀ fún wọn fọwọ́ wọn lẹ̀ láyé ìgbà yẹn kò dẹ̀ sí pé ìwé lélẹ́yìí pé àṣewé ṣùgbọ́n ó ti wà nínú àdéhùn tí wọ́n pé a ti fún ẹ níyàwó a lè ti fún ẹ nílẹ̀ so bó ṣe di àwọn ọmọ bó ṣe di bíyàwó yẹn ṣe bímọ nìyẹn ibi tó bá dẹ̀ ti jagun ó ti lọ ní tiẹ̀ nìyẹn ṣùgbọ́n orúkọ yẹn ó ti wà lákọsílẹ̀ pé Ògèdèǹgbé kò sí méjì nílùú nìkan Iléṣà ló ti tẹ̀dó wá. òun náà sì ló tàn ká dé ibi tí wọ́n ti ń gbọ́ wọn lénìí. dé Àkókó tó bá lé ẹnìkan bá lóun Ògèdèǹgbé ní Àkókó àbí ní anywhere ní Ìbẹ̀jú ní gbogbo Iléṣà ló ti ṣẹ̀dá wá. bàbá ní Ẹ̀dó state Iléṣà náà ti ṣẹ̀dá wá. ẹ̀yin nǹkan oṣù náà ni ẹ pètèpèrò tí ẹ dá foundation sílẹ̀ àwọn mọ̀lẹ́bí yín ń kọ́ kí ni ìfọwọ́sowọ́pọ̀ tẹ̀ ń rí látọ̀dọ̀ wọn lórí ẹrù ńlá tẹ́ gbèrú yìí. gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí náà èèyàn láti jẹ́ ẹni ìmọ̀ye tó nífẹ̀ẹ́ nínú àṣà àti ìṣe àti nǹkan tí bàbá tó bí lọ́mọ àti bàbá tó bí bó ti tẹ̀dó wá sílé ayé gan èmi ni mo ní ìfẹ́ láti fẹ́ mọ ẹni tí wọ́n tẹ̀ ń dárúkọ ẹ̀ Ògèdèǹgbé kí la ṣe bí gan kí ló ṣe rí wọ́n ń pa ní ìtàn fún mi ṣùgbọ́n mo fẹ́ mọ gbogbo nǹkan tó ti ṣe òun lè fi ṣe àwọn mọ̀lẹ́bí náà dẹ̀ darapọ̀ wọ́n darapọ̀ mọ́ mi àjọ ń fi pẹ̀lú àfọwọ́sowọ́pọ̀ wọn àjọ kóra wa jọ àdèrè Ọlọ́run dẹ̀ fún wa ṣe. yàtí pé àwọn wá ìtàn káàkiri tàbí àwọn òpin ó yẹ ká máa ṣe mítìnì ká máa ṣe pàdé àǹfààní wo tún ni Ògèdèǹgbé Legacy Foundation tó ṣe fún aráàlú àbí tí ìtẹ́ ti ń ṣe àbí ìtẹ́ ní lọ́kàn lọ́jọ́ iwájú kí láǹfààní. nǹkan tí èmi ti ń ṣe gẹ́gẹ́ bí àti náwó sí ará ìlú Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti jáde lọ sí ìlú òyìnbó mo dẹ̀ rí wọn wípé ní ìlú òyìnbó tí mo ní oore ọ̀fẹ́ láti lọ sí ìjọba nìkan kọ́ ló ń ṣe nǹkan kan fún aráàlú so èèyàn kan náà tọ́lọ̀ máa fi sí lọ́kàn á ṣe nǹkan fún àwọn ará àdúgbò ẹ̀ náà òun lèmi fi ní lọ́kàn pé òkè o àwọn ọmọ aláìní ìyá ọmọ aláìní bàbá mo náwó sí wọn àwọn opó tí ò tí ì dàgbà tọ́jọ́ orí wọn ò tí ì lọ rẹpẹtẹ mo náwó sí wọn agbègbè ibi tán bí mi sí náà mo ń jókòó síbẹ̀ náà ẹni tó bá kù díẹ̀ káàtó fún mo ń ṣe ìrànlọ́wọ́ fún wọn àtàkẹ́kọ̀ọ́ àti olùtajà o àti oníṣẹ́ ọwọ́ gbogbo ẹ̀ nǹkan tí èmi ń ṣe padà fáwọn ará agbègbè mi nìyẹn kò dẹ́ ń ṣàgbègbè mi nìkan ibikíbi tí n bá ti forí sí
tọ́lọ́ bá ti fẹsẹ̀ mi lé màá jẹ́ kí n ṣe kó nípa. Àsìkò yìí kò ń ṣe àsìkò ogun mọ́, kò sógun, kò sí nǹkan kan mọ́. Nǹkan tẹ́mi fi lè sanjọ́ fáwọn aráàlú tí mo dẹ̀ tún wòye pé bàbá tó bí bàbá ńlá mi tó ṣe sílẹ̀, ó ṣe olùgbàlà fún gbogbo àwọn èèyàn tó yí ká. nílẹ̀ Yorùbá kò jẹ́ kí wọ́n ṣègbè sógun. Tó tá bá ní ká máa sọ ní mílí méjì, Èkìtì, Ìjẹ̀ṣà ní ayé ìsìn tó yá pé ayé ìsìn ni Ọ̀yọ́ ni gbogbo wa àgbà máa sọ lẹ́nu. Kò ní sí nǹkan kan tó ń jẹ́ Ìjẹ̀ṣà, kò dẹ̀ ní sí nǹkan kan tó ń jẹ́ Èkìtì. Ìbàdàn á ti kó gbogbo àwọn àdúgbò yẹn, wọ́n á ti kó wọn sábẹ́. Ògèdèǹgbé ló gbà wọ́n kalẹ̀ lọ́jọ́ ogun Ló gbà wọ́n kalẹ̀. táwọn náà fi dúró gẹ́gẹ́ bí ẹ̀yà àtìrán Bẹ́ẹ̀ni. tán lè ìpọ́nríwá rèé. Bẹ́ẹ̀ni, gbogbo àwọn tó fẹ́ kó wọn lẹ́rú òun ló gbà wọ́n lẹ̀, torí wọ́n dìde wàá bẹ̀ ni pé kó jọ àwọn làwọn rò pé òun lọ rò pé ó lè gbà wọ́n lẹ̀, ó dẹ̀ sa ipá tiẹ̀ náà láti jẹ́ pé kíní yẹn ó ṣeé ṣe. Iléṣà ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà o. Bẹ́ẹ̀ni. Bàbá, kí ni ojúṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lórí Ògèdèǹgbé dynasty? Ìjọba tiẹ̀ ní nǹkan tí wọ́n ṣe lórúkọ Ògèdèǹgbé, ṣó tiẹ̀ ní nǹkan tí wọ́n ń ṣe fúnran lórúkọ yìí tí orúkọ náà tí òfin ní di ohun àtẹ̀mẹ́rẹ̀ àti ìgbà pátá? Wọ́n ti ṣí ìwé ìrántí kan, àìmá ti ṣí ìwé ìrántí kan yẹn náà òun ló jẹ́ kí àwa ọmọ ká máa kóra wa jọ pé kí la lè ṣe, bóyá ká tú ìtàn yẹn sọ fún wọn ni. Torí gbogbo àwọn tó ń ṣèjọba ìgbà tó ń ja ogun wọn tí bí wọn. Òyìnbó aláwọ̀ funfun gan tó rí mọ̀ pé ó ṣe ogun yẹn rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn, wọ́n gbé ọ̀pá Ògèdèǹgbé, òyìnbó ló gbé síbẹ̀, wọ́n ní eléyìí ní ìrántí Ògèdèǹgbé, wọ́n gbé sí Iléṣà. Àwọn Yorùbá tó jà fún. Ṣó lè wà ń bẹ̀ dọ́là? Ó wà ń bẹ̀ dọ́là, kò ṣe é wú fún wọn torí kò ń ṣe àpapọ̀ ilẹ̀ Odùduwà ló ṣe, òyìnbó ló gbára ló ń gbé síbẹ̀, ó dẹ̀ wà ń bẹ̀ dọ́là. Wọ́n mọ rírì ẹ̀. Wọ́n mọ rírì ẹ̀. Àwọn Èkìtì wọ́n fún ní oyè, so wọ́n fún ní oyè, wọ́n fún ní Sẹ́ríkí Mèyàkì. Èdè Haúsá lẹ sọ yìí kìí ṣe èdè Èkìtì. Pé olùgbàlà wọn ni wọ́n pe Ògèdèǹgbé nígbà ayé ẹ̀. ní Sẹ́ríkí gbà yẹn. So wọ́n fún ní Sẹ́ríkí. Ìgbà tó já ogun tó padà wá, ọba tó wà ní orí àpèrè láyé ìgbà yẹn, torí lásìkò ogun ìlú gan gbóná, ọba gan fi ìlú sílẹ̀ ni. Wọ́n wá sọ fún kò sọ́ba nílé bó ṣe dé kò rọ́ba, wọ́n wá sọ pé Ògèdèǹgbé jọba ìlú yìí náà kó máa ṣàpàṣẹ lórí wọn. Ó lóun ò jọba, ó ní iṣẹ́ tóun gbà ní pé kóun ja ogun, ó ní tóun bá ti lè jọba òun á wà lójú kan, òun ò ní lè lọ káàkiri. So ó wá ní kán pe ọba tó ti lọ yẹn, kán pè wá kó wá padà jókòó sórí ìtẹ́. Òun náà fi pe ọba yẹn wá, tọba yẹn wá jókòó. Ìgbà tó bá wá jókòó ló wá wò pé ó ṣe nǹkan tó lágbára tó báyìí, mo fẹ́ fi oyè kan dá ẹ lọ́lá nílùú yìí. Ló wá fi oyè ọba alá, òun ni ọba alá àkọ́kọ́ nílùú Ìjẹ̀ṣà, ló wá fi dá lọ́lá pé ìwọ ni ọba alá, ìwọ ló dẹ̀ máa jẹ́ igbákejì. Tí n bá fẹ́ ṣe nǹkan ìwọ ni màá pè, tí n bá fẹ́ jáde lọ ní ọdọọdún pé à ń ṣe ìwúde Ògún, ilé ẹ̀ ni màá kọ́kọ́ yà sí, tí mo ti máa kàn sí ẹ̀, màá jẹun lé ẹ̀, màá pààrọ̀ aṣọ lé ẹ̀, títí di ìsìn náà ilé ọba alá ni wọ́n ti ń ṣe Ògún. Wọ́n sì ń ṣe bẹ́ẹ̀. Wọ́n sì ń ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n ayé ti yí padà láti bí ọdún mélòó kan sẹ́yìn. Oyè tí àwọn Ìjẹ̀ṣà fi dá lọ́lá pé oyè yìí o, ọba alálélé ìdílé ẹ̀ ni kó máa jẹ, ọba alára gbé fún ẹ̀. So ìtàn ti yí padà, wọ́n ti sọ oyè yẹn di oyè ìlú. So pé tó bá ti ní tó bá nífẹ̀ẹ́ sí tàbí tó bá dẹ̀ bóyá agbára owó ni, bóyá nǹkan mìíràn ni o. Ẹ̀yin tẹ́jọ́ mọ Ògèdèǹgbé tí wọ́n fi sọ́rí bàbá ńlá bàbá yín, níbo lẹ wá wà, níbo lẹ kọjú sí, níbo lẹ kọ̀dí sí lórí oyè ọba ńlá yìí nílẹ̀ Ìjẹ̀ṣà? Kò sẹ́ni tó ń bọ́ bá ṣọ̀tẹ̀, kò dẹ̀ sí ẹni tó sọ pé nǹkan tí ọba láṣẹ, nǹkan tí ọba bá ti sọ ní abẹ́gé. Nǹkan tí aláyélúwà sọ ní wípé oyè yìí o kò dúró nílé yín nìkan, ẹni tó bá wá láti ọkàn òun, tó bá dẹ̀ ti jíròrò pẹ̀lú àwọn ìjòyè òun
lòun máa fi jẹ ọba ńlá. So àyípadà ti dé. àyípadà yìí dé tó ọdún mélòó báyìí sà? Àyípadà yẹn ti dé á ti máa lọ bí 20 ọdún sẹ́yìn táyípadà ti dé. tí wọ́n ti ń fún ẹlòmíì náà jẹ. Tá ti ń fún ẹlòmíì náà jẹ. So bá a ṣe rí nìyẹn. bó ṣe wá rí sà, kí ni àfojúsùn tí fún ọjọ́ iwájú Ògèdèǹgbé Legacy Foundation in another 5 years? níbo lẹ fẹ́ wà, níbo ni káwọn èèyàn ti máa retí àjọjẹ ìdálẹ̀ yìí? Ibi tí àfojúsùn ti tèmi wà ní wípé ká tú ìtàn kọ àwọn ọ̀rọ̀mọdọ́mọ wa kan gbọ́ ìtàn bí bàbá wọn ṣe lo ilé ayé ẹ̀, bó ṣe bẹ̀rẹ̀, bó ṣe parí ẹ̀, nǹkan tó gbéṣe àti nǹkan tí wọ́n lè máa fi ṣe ìrántí ẹ̀. Jẹ́ pé àwa gádà tún ti ń bíra wa. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo lè lọ fẹ́ ọmọ nìbàdàn, mo lè lọ fẹ́ ọmọ ní Edo State, nípínlẹ̀ Edo. nípínlẹ̀ Edo, tí a fi ní máa fẹ́ra wa torí a nílò àti mọ́ra wa dáadáa, àti Èkó àti Ìgbé àti Àkókó, gbogbo ẹ̀ pátápátá Ògèdèǹgbé pọ̀ mẹ́. Ṣùgbọ́n ẹlòmíì ti change, ó ti yí orúkọ ẹ̀ padà sí orúkọ bàbá tó bí tí ò jẹ́ Ògèdèǹgbé mọ́. So a fẹ́ sọ ìtàn yẹn ní bàbá tó bí tí ò fi jẹ́ orúkọ Ògèdèǹgbé mọ́. Kí ló fà á tí a fi ní máa wọnú ara wa láti máa ṣe fẹ́ra wa? tó pẹ̀lú ògo Ọlọ́run àṣemáde gbogbo tí Ògèdèǹgbé tí ó fi sọrí tó fi sọlẹ̀ tó jẹ́ bí ìtàn ayérayé ní ìrántí Ògèdèǹgbé gbẹ̀rún àṣẹ máa wá sí orí ètò yìí. àwọn alẹ́ẹ̀kan sí ẹ dárúkọ yín o kí a máa fi lè ṣe lọ́nà. Àròlé Ògèdèǹgbé, àròlé Táyọ̀ Ògèdèǹgbé nílé lóko. tẹ́ ń gbé orílẹ̀-èdè wo lẹ́ ń gbé? Mo ń gbé ní orílẹ̀-èdè United Kingdom. ẹ ṣeun, a máa rí bá. Ẹ ṣeun. Alore TV, Alore TV, nílé ní lóko ni ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye.